kẹwàjú ayé ọ̀gá gbogbo ayé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tó bá wà nù ọlù yìí ẹ dìde ẹ já kí olónìí òní sallallahu alayhi wa sallam. ẹni tí atorí ẹ̀ wá jókòó ní àyín anabi Muhammad téèyàn bá ti yòmú anabi ó máa dùn mí o sallallahu alayhi wa sallam. ẹ̀yin tá ń lo microphone ẹ má lo kájí ẹ̀gbóhùn àwọn èèyàn tá a wà ní àyín gbogbo ẹ̀yin tẹ́ ní kọ́lọ́hún kí anabi ọlọ́run akẹ́yìn lórí ìdúró wa yẹn ẹ jẹ́ kí gbogbo wa ó dorí kodò ká fún anabi ní ìṣẹ́jú ẹyọ kan ṣoṣo kẹ́mọ̀ wá ronú ìgbésí ayé ẹni tí à ń sọ nípa rẹ̀ yìí. sallallahu alayhi wa sallam. irú èèyàn wo ló jẹ́ irú ẹ̀dá wo ni tí ò ní Instagram tí ò ní Facebook account tí ò ní Twitter táwọn èèyàn dẹ̀ ná millions of money lórí ẹ̀ ní ọdọọdún. Allahu akbar. tí gbogbo àwọn èèyàn dẹ̀ ń pariwo rẹ̀ billions of followers lóní. sallallahu alayhi wa sallam. kò kàwé dèpòdèpò tá a máa sọ pé professor ni kò kéwú dèpòdèpò tá a máa sọ pé professor ni. sallallahu alayhi wa sallam. ẹnu tó mọ òjà alukur'ani lọ. sallallahu alayhi wa sallam. ummiyun allamahul bari wa adabahu. sallallahu alayhi wa sallam. yóò mú anabi gbogbo dáadáa. sallallahu alayhi wa sallam. wa allamal alamina al-ilma wal adaba. torí ẹni tá a torí ẹ̀ dé àyín lónìí náà nìyẹn tá a bá ti ṣe átẹ̀mù yìí inú mi ti dùn pé a ti sọdún torọ́dún làwa wá ṣe ní àyín grand finale program wa lélẹ́yìí jẹ́ ibẹ̀ kọ́ la ti máa ń bẹ̀rẹ̀ oṣù kẹrin tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ àmẹ́ni la máa ń parí ẹ̀ àṣẹ máa ń pe àwọn èèyàn pé ẹ wá bá wa yọ̀ ẹ wá bá wa dúpẹ́ láti ibi ijọ́ mẹ́rin láti wá bẹ̀rẹ̀ eléyìí ni ìkágbá gbogbo ẹ̀ tẹ́yẹ́yẹ́ láàrin ìṣẹ́jú kan ní ìṣẹ́jà dorí kòdò ẹja fàdínẹ́bì. As-salatu was-salamu alayka ya Rasulallah. ìkí ọlọ́run ọlọ́run kò máa bá wa síwájú ayé ọ̀gá wa ẹni tọ́lọ̀ rẹ́ tó fi níyàrá òun náà láàyè tá a ní lọ́dọ̀ òun ànábì wa Muhammad. As-salatu was-salamu alayka ya ibn Abdillah. ìkí ọlọ́run kò máa bá rí ànábì ọmọ Abdullah. As-salatu was-salamu alayka ya ibn Amina. àníṣe ìkí ọlọ́run kò máa bá rí ànábì ọmọ Amina. ahlan wa sahlan. As-salatu was-salamu. Masha Allah. Èdè àsìkò tí bàbá máa dé náà ni. èdè àsìkò tá a máa dé náà nù ni. ahlan wa sahlan. Maulana. Bàbá wa àgbà Alifa bàbá wa Sheikh Ibrahim Bukhari. Alifa bàbá wa Sheikh Ibrahim Bukhari. Bàbá Maulana Sheikh Dr. Abdul Qadir Ibrahim Bukhari. Abdul Qadir Bukhari. hayatahu. Ya Rabbana kun rahima. Masha Allah. Masha Allah. بشيخنا إبراهيم ولا تزكوا جهيما ولا عذابا أليما يا ربنا كن رحيما بشيخنا إبراهيم ولا تزكوا جهيما ولا عذابا أليما الله وتعالى بابا وإبراهيم شيخ وإبراهيم ومشيخ وإبراهيم وإبراهيم إبراهيم طوافي وسالوا الجنة بسم الله قل هو
والله. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وسلم. ìdúró wa abẹ́sẹ̀ tẹ̀yíyàtọ̀ rọ̀ṣọ́ọ̀lù ni abẹ́ kí ànábì pé ẹ kú iṣẹ́ lórí wa ẹ ṣeun wa báwo la yé wa ò bá ṣe rí tí ò bá sànábì mẹ́. ما شاء الله صلى الله عليه وسلم. إذا افتكر النهاة بسيبويه إذا اعتزل إذا اعتز الوليد ni o ma ja بوالديه ما شاء الله. ma tu ni إذا اعتز الوليد بوالديه. ọjọ́ tí bàbá bá jẹ́ èèyàn tó máa ń lè nàka sí bàbá rẹ̀ tí fi ń ṣe fáàrí láàrin ayé. أو افتكر الغني بما لديه. ọjọ́ tá a bá ró lówó tó ní rárá kò sí tó àwọn ò lè múlẹ̀ méjì owó ń bẹ àwọn lè fi ṣe. إذا اعتز النهاة بسيبويه. ìjọ táwọn onínáwó náà tá bá wò ó pé ta ni fáàrí tiwa náà táwọn náà gbé síbàwé síta tó fi ń ṣe fáàrí. ففكري بالرسول وصاحبيه. ètò tó ṣe fáàrí lọ́dọ̀ tiwa anabi muhammad náà ni àtàbúwákàrẹ̀ àti umar. صلاتي ثم تسليمي عليه. ọlọ́ba ṣàlékún kí àtàwọn ọlọ́ba anabi wa muhammad. الصلاة والسلام عليك يا رسول الله. kí ọlọ́run kó máa bá rẹ̀ òjíṣẹ́ ọlọ́run anabi muhammad. الصلاة والسلام عليك يا ابن عبد الله. ìkẹ́ ọlọ́run kó máa bá rẹ̀ ọmọ abdullah. السلام عليك يوم أود. ìkẹ́ ọlọ́run kó máa bá ọlọ́jọ́ tó lọ jagun udu. السلام عليك يوم بدر. ìkẹ́ ọlọ́run kó bá ọlọ́jọ́ tó jagun badar. السلام عليك يوم رميت بالحجارة. ọjọ́ tí wàhálà dé tí rẹ̀ anabi òjì. بالحجارة. lọ́jọ́ tẹ́ ń lẹ̀ olóko láti tó ìfọ̀kẹ́ ọlọ́run وقلت bẹ́ẹ̀. ربي اغفر له ọjọ́ náà màláìka ni ọbẹ̀ ìpèlú wọn ọlọ́run ní sẹ́gbẹ́. فإنه لا يعلم. wọ́n ní wọn àmà mi ni tọ́ bá mẹ́tọ́ lọ́run náà sí wọn nílẹ̀ mi lóko. الصلاة والسلام عليك يوم أخرجت من مكة المكرمة. ọ̀nà ọlọ́run kó máa bájọ́ tìrì ànábì tó fi ojú pípẹ́ kúrò ní mẹ́kà lọ màdínà. وسافرت إلى المدينة المنورة. ọwọ́ jáde pẹ̀lú bẹ̀rù lọ sílùú màdínà lọ́jọ́ náà. الصلاة والسلام عليك يا رسول الله. ìdí ọlọ́run kó máa bá rẹ̀ òjíṣẹ́ ọlọ́run aṣíwájú ayé. حاجاتنا àní táwa ń wá yín tá à ń wá lọ́dọ̀ ọlọ́run. ومكسودنا ohun tó jẹ́ wá lógún lọ́dọ̀ rí ọlọ́run sẹ́. كشف الغطاء بيننا وبينك يا رسول الله. ẹ̀ka kọ́tìnì sókè ẹ̀jẹ̀ ara nábì ká nábì ìráwá náà. حاجاتنا àní tá à ń wá tá a fi ń ṣe gbogbo tá à ń ṣe yìí sẹ́. ومكسودنا ètò fasọ̀látù zàtìyà tá à ń ṣe lọ́dọọdún sẹ́. كشف الغطاء بيننا وبينك يا حبيب الله. ẹ̀sílẹ̀kùn kalẹ̀ ẹ̀jẹ̀ ká nábì rí wa káwọn náà rò náà. السلام عليك يا أبا قاسم. ìkí ọlọ́run kó máa bá rẹ̀ bàbá kọ́sìm. أبا طاهر. bàbá bóyù. أبا زينب. bàbá zainab. أبا رقية. bàbá rukayya. الصلاة والسلام عليك يا رسول ọ̀nà الله. ọlọ́run kó máa bá rẹ̀ òjíṣẹ́ ọlọ́run. حاجاتنا àní tó jẹ wá lógún tá à ń wá lọ́dọọdún sẹ́. ومكسودنا ohun tó kàn wá gbẹ̀gbẹ̀ lọ́dọ̀ rí ọlọ́run. كشف الغطاء بيننا وبينك يا رسول الله. ẹ̀sílẹ̀kùn kalẹ̀ ẹ̀jẹ̀ ara nábì ká nábì ìráwá náà. حاجاتنا àlọ́ tá a fẹ́ lọ́dọ̀ rí ọlọ́run ní tí ó jẹ́ àmọ́ ṣe lẹ́yìn. حاجاتنا àní tó ṣe pàtàkì lọ́dọ̀ wa tá a fi pariwo rí ànábì. ومكسودنا èyí tá à ń wá lọ́dọ̀ rí ọlọ́run ní jojoojúmọ́. كشف الغطاء بيننا وبينك يا رسول الله. ó ní kẹ́ ẹ sílẹ̀kùn ẹ̀jẹ̀ ká nábì rí wa káwọn náà rà nábì náà. السلام عليك يا أبا يا زوجة ميمونة. àníṣe ìkí ọlọ́run kó máa bá rí ọkọ Maimuna. زوجة عائشة. ọkọ Aisha kíkí ọlọ́run bẹ́ẹ̀. زوجة خديجة. ọkọ Khadija kíkí ọlọ́run bẹ́ẹ̀. حاجاتنا àlóhùn táwọn ń wá káàkiri tá a fi ń ṣe gbogbo ẹ̀ náà. ومكسودنا ohun tó jọ wá lógún tá a fi ń dààmú كشف lójoojúmọ́. الغطاء بيننا وبينك يا رسول الله. ẹ̀sílẹ̀kùn kalẹ̀ ẹ̀jẹ̀ ká nábì rí wa kó fà wá dọ́dọ̀ yín níṣẹ́. أقبل مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ẹ má ti lùlù etí mo wí yẹn ẹ wí lẹ́ẹ̀mẹ́ta ẹni مولاي صلي وسلم ọlọ́run bá ń ṣe kí ànábì. دائما أبدا. wọ́n yẹ ká sàlátù dúró lọ́dọ̀ ànábì níṣẹ́jú kan láyé. على حبيبك خير الخلق كلهم. máa kẹ́ni tó dáa jù nínú àdìsẹ́lẹ̀ ọlọ́run ọba mọ́. مولاي
وسلم kò sọ̀rọ̀ wí èèyàn bá ti wí gbogbo ìbànújẹ́ tó gbé dé àyín kò ní tẹ̀lé lọlé mọ́ tó o bá fẹ́ kó tẹ̀lé ẹ lọlé mọ́ bí mo ti wí gbólóhùn yẹn bá ń wí lẹ́ẹ̀kan sí Maulaya salli wa sallim daimani abada ala habibika khairil khalqi kullihim. ẹyọ kan tó kù rèé tá a máa wí lórí ìdúró wa ẹ eléyìí ni sàárà gbogbo tá a wá ṣe ní àyín Maulaya. ọlọ́run ọba tó dá Muhammad. ẹ gbọ́ ìtumọ̀ rẹ̀ Maulaya. ọlọ́run aṣíwájú ayé ọba tí ń pín gbogbo ẹ̀. Maulaya. ọlọ́run ọba aláàánú ayé àpèọ́ ni ọlọ́run. Salli wa sallim. bá ń ṣàlékún kẹ́ẹ̀rí ọlọ́run tó pọ̀. Imani abada anabi. má jẹ́ kíkẹ́ ló dúró. yóò máa lọ bẹ́ẹ̀. Anabi. yóò máa pọ̀ bẹ́ẹ̀. Anabi. yóò máa lọ bẹ́ẹ̀. Anabi. yóò máa lọ bẹ́ẹ̀ ọlọ́run. Anabi. yóò máa lọ bẹ́ẹ̀. Anabi Muhammadu. ọlọ́run ò jẹ́ kíkẹ́ rẹ̀ ó máa lọ bẹ́ẹ̀ ọlọ́run. ẹ wo bó ṣe yòókù anabi ní àyè. sallallahu alayhi wa sallam. nínú ẹ bá dùn pẹ̀lú anabi dandan náà wọ́n méjì kó gbé sallallahu alayhi wa sallam. Maulaya salli wa sallim. ọlọ́run bá ń ṣe kí ànábì kó pọ̀. Daimani abada. má jẹ́ ká sàlátù odú oníṣẹ́jú kan ọlọ́run. Ala habibika khairil khalqi kullihim. Ó yá wí. Solomoni ó yá dá mi lóhùn. Maulaya salli wa sallim daimani abadan ala. Solomoni nìkan. Solomon nìkan kò sílùú bẹ́ẹ̀. Maulaya salli wa sallim daimani abadan ala habibika khairil khalqi kullihim awi. ẹ̀yin onílù ẹ sì ní sùúrù náà ayé máa wọlé ẹjẹ wa jòkó káwá wí ẹyọ kan tó kù tó bá ti wí ọ̀rá síìtì tó jòkó nù. Masha Allah. ẹ yóò gbọ́ ànábì kí ni mi ò dùn dáadáa. sallallahu alayhi wa sallam. sórí síìtì tí o fẹ́ jòkó lè yẹn mí tí ni ẹ jòkó nù. ẹ wí ẹyọ kan tó kù kẹ́ tó jòkó. ẹ má jẹ́ ẹ jẹ gbèsè owó kọ́ gbèsè tàṣàláàtù ni. Masha Allah. tó bá ti wí tán ọ̀sẹ̀ lẹ́tọ̀ síbi tó jòkó nìyẹn pé èmi ni mo níbí tá a fi ṣe tán. ó yẹ pé Maulaya salli wa sallim daimani abadan ala habibika khairil khalqi kullihim. ó yẹ wí. ẹ ṣeun. Maulaya salli wa sallim ọlọ́run o. daimani abada bá a ṣe kí ẹ̀rẹ́ tó pọ̀. ala habibika khairil khalqi kullihim. Maulaya salli wa sallim daimani abada ala habibika khairil khalqi kullihim. Amin tazakuriji kí ló ṣe. Rọ́ọ̀nì bísí sálámì. kíni tí ń pọ́ lẹ́kún. Mọ̀sẹ́jì tàdàmú ọ̀njàrọ̀. Mímọ̀ kìlà tí ń bí dàmú. Ó yá Maulaya salli wa sallim. daimani abada ala habibika khairil khalqi kullihim. Àmọ́ àbá
tí wíwù mi atẹ́gùn òfin sí ẹni. ìlẹ̀kọ́ ìka mi máa ti. Kíni tó ṣe ẹsẹ̀. wọ́n máa dálí bárí kò fi sọ́límọ̀ ìbí ní ìdá mi. Kíni tó kọlù ẹsẹ̀. ọmọlẹ̀ àìní ìka yìí kú ní tẹ́kì fúnfa àmọ́ta. ọmọlẹ̀ kọ́lí mi ká yìí kú ní tàṣí sàfíkì yẹ́yí mi. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم àyà àṣàbù sọ́bùhàn Ìfẹ́ ò ṣe é fi pamọ́. nàlìhùbàmù kàtìmù Ìfẹ́ wa. má bàyẹ̀ nà mọ́ sàjìmí Ká ní sàmì. nínú wà mú di tọ́rí mi. Kò sí ẹni tó lè pa. ọ̀làlẹ̀ àwọn ọlọ́mùtúrí Ọlọ́run. lámúhàlì àlàtọ́làlì Ìfẹ́ ló fún wàlà àríkítàlì síkì rìlíbà ní wálé alámi. Ọlọ́run. wàlà ọ̀rọ̀ ti kàn láwọn náà àbúrò ti wà dọ̀nà ìrírà lè di ìwọ sí kí wọ́n sàkíní lè kí yọmí. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم Màkà ìfà tún kírù mọ́gbà. Ìfẹ́ ò ṣe é fi pamọ́. Bàdà máa ṣàyídàtì. Kí la fẹ́ fi pamọ́ Bí sí. alẹ́ ìka odò Àníṣe ló àwọn dààmú ìwà síkọ́ mi. Àtàyè ànábì lọ́dọ̀ Wọ́n á Ọlọ́run. fi bàtà ní wájúdù kọ́tọ̀ ẹ̀. Àfọwọ́ tí wà dọ̀nà. Ọlọ́run ló ṣe. Bísílà lè bá ní àlá. Kádà ìkàwálé ànámi. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم Àmúsàrà tọ́ìfù máa ń Olùtí. àwọn afárọ́gbọ́n ni. Ẹni tí mo fẹ́. Olùbù yá tẹ̀wìdò lásà àti bílẹ̀ alámi. Lọ́la ìbí fílẹ̀ àwọ̀lẹ̀ wọ́n ṣeré yìí máa sí ọ̀tá. Bíní ilé káwà lọ́wọ́ à ń sọ̀rọ̀ tàlámútálómi. Àdàtì ká ọ́ọ̀lì ẹ̀la sírí bí mo sì tẹ́tì. Aníléwò ṣáàtì wàlá dáyé bí mo ní àsìmí. Máa dìtà nínú sí àlàkè kí ló sì tún wá sí mọ́wó. Iná lè mú ibà nílé, òòsà lè fi sọmọ mi. Ìní ìta mútúnà sí àṣẹ ìbìbí àzàlẹ̀. Wọ́n ṣe ìbò àbúrò àdófin ló sì àní túmọ̀ bí. Ìyá Báwọ́lá مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فإن أمارتي بسوء ما تازت من جالها بنزير الشيب والهرم ولا أعادتك في للجميل كرا طيف الألام براسي غير متشم لو كنت أعلم أني ما هو كره كتمت سيرا بدالي منه بالكتم مولاي صل وسلم دائما أبدا حبيبك خير الخلق كلهم لبرادك ماهي من قوايتها Ta ló fẹ́ sàánú ẹ̀ ما báyìí? يواد جما ولخير بالنجوم ولا ترم بالمعاصي تسير شهوتها إن طعام يقوي شهوة النعيم والنفس كتمله تمله شمالا وبرداء وإن تفتمه ينفتم مولاي صل وسلم
ṣe abada aláàbí mi kankan elékalè kíkó lé mi. àṣírí fún àwa. ìfẹ́ ẹnu bá yé rẹ jẹ́sẹ̀ ìfẹ́ ẹnu má bà nkẹ́. àṣírí fún àwa. àdàkú òdájú ọ̀nà. àtọ́ níyàwó. má jẹ́ kí ìfẹ́ ẹnu kó ní. ìdálẹ́ àwa máa ta wà lá. yóò sì mi àwòyẹ sí mi. wọ́n yóò wáyà mi. àwọn máa lè sáré màtó. ẹ̀jẹ̀ bí dáadáa. ìyá síta láti lè Maria wàlá tún sí mi. àwọn aṣọ láti lẹ́sẹ̀ tán. lílí Maria kan sílẹ̀ tán. nílé àìsùn lámúyẹ̀dì ìyá. Naso ma fi dasa mi. ẹ̀wí dáadáa. Ìṣà dasa ìsàmì. ojú Ìwà mi ṣíbà mi. Báwo bá máa kí máa sọ̀tí? Ṣáàrò mi náà tún ká mi. ẹ̀sọ̀kùnrin kí Dámú àmì náà ní ìkọ̀dí Mùtálà àti. Bídà lè máa rí mi wálé Zam. Inú yàtá nàdá mi. Ọkọ̀ ní fi nàbùsàwà. Ṣàìtàn wá sí ìmọ̀. Wáyé ni Umar máa dọ́. Kánú sí àfáàtà ìmẹ̀. Wọlé tuntun bínú Umar. Kọ́síwọ̀ wọlé kàmọ́. Fáìtà tààrẹ mú káyé. Dálé kọ́sí mi wálé lákàmì. Mọ́lá yẹ sọ́ọ̀lì wàsẹ́lẹ̀. Kàìmánì àbàdà. Alá àbí kàkà elékalè kíkó lébe. Àṣàgì fìrù láàmì. Ọlọ́run forí jì. Kọ́lé bílá àmàlè. àwọn ọ̀rọ̀ tẹ̀. Làkọ́dínà sábùtùmí. Násìlá lè fi mú mi. Amọ̀rì tún kẹ́lẹ́kọ̀ọ́ ìrọ̀lá. Wá tàmàrì tún mi. Wọ́n mọ̀ sí kàkọ́ mú túbọ̀ mọ́. Kọ́ọ̀lì làkàzí dákì mi. Mọ́lá yẹsọ́ ni wà sẹ́lẹ̀. ó máa lọ nísàlẹ̀. Ìmánì àbàjá. Àbí mi kankan ilé kalẹ̀ kíkó lébe. àyínà ọmọ àti. ẹ̀mí mi ni òfin mi lọ́rùn lẹ̀. Wàlá àtàzán àdìdù kọ́bù lálìmọ́ òjìnà fílàtàn. Wàlámù ùsọ́lì sí wa fárídì wàlámù àṣùmí. Zọ́lámù tùsùn lọ́dọ̀mọ́n àyà zọ́lámù ìlà. Àlejò ìdàkàtì kọ́dà máa ń odò rami wárami. Àdàbí ìsàgàmí. Àṣà àwọn wàtọ̀wà. Dálí ìjà àti kàṣíyá. Mo ti ọ̀fàlẹ̀ Ádámì. Àwọn ẹ̀dá tí ó lè jì wá. Ló ń ṣọmọ mi sábì. Àná mo sì bàrọ̀. Àyà máa ṣàmà mi. Mọ́lá ayẹ sọ́ọ̀lì wà sẹ́ni. Dàyímọ́ ní Yabada. Àbí ibi kàkà elékalè kíkó lé mi. Wà á kàdà tí sùúrù dàbò. Fi àdàbò ẹ̀tù. bẹ́ẹ̀ bá ti rí i. Àdàbò ẹ̀tàlá. níta ìṣe yẹn kò ní ní o. Alálẹ̀ rí sọ́mi. Ànábì mi. Ọ̀gá ìfọ̀tẹ́ ni wọ́n yìí lọ. dúbí àdọ̀rọ̀ àtúmọ̀. láwọn tó kó wá jù. dúbí àbínálẹ̀ àdámì. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم muhammadu. anabi wa Muhammad. muhammadu anabi. gbogbo ẹni tó fẹ́ jẹ́ ni ọbẹ̀ yòókù anabi dáadáa. muhammadu. tó o bá fẹ́ lọ ní àtọ̀lá yòókù anabi kó lọ sókè. ẹ̀ẹ́dẹ̀ yòókù anabi. yòókù anabi. sallallahu alayhi wa sallam. muhammadu sayyidul. aṣíwájú ayé la nabi. kai. bàbá wa alùpùpù muhammadu sayyidul. ọ̀gá la nabi.
aṣíwájú ànábì. Muhammadu Sayyidul aṣíwájú yàtọ̀ sí Tinubu. Awẹ́ni wá sákọ̀lẹ́. Olúọlá yàtọ̀ sí Sàràkí. Olúayé lànábì yàtọ̀ sáyìndé. Olúfimá yàtọ̀ sóṣùpá. Ọ̀kánlọ́má yàtọ̀ sí MC. Muhammadu Sayyidul Awẹ́ni wá sákọ̀lẹ́. Aṣíwájú Níwálé fàrí kọ́ ẹni mi ní. Orúbí wà mí ní ajá mi. Ànábì wo. Ìyónálẹ̀ ábìrú lórí ìbálà àádùn. Àbọ̀rọ̀ fi kọ́lì la Bíní wo wà lánàá mi. wọlé àbíbò lẹ́sìn ṣùrìjà ṣàfàtù. Ànábì wo. Lẹ́kùnlé àlè mìnálé. Àwa ni mú kú bá mi. Dáìlá ńlá ìbálẹ̀. Mùsítà mùsíkù nàmi. Mùsítà mùsíkù nàmi àbùmí. Wọ́n ìrọ̀gbọ́ fásibí. Mọ́láyà sọ́lé مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق فاق النبي. Ànábì o. Ẹ yóò gbọ́ ànábì dáadáa ni. ànábì ó ju gbogbo ànábì tó kù lọ. فاق النبي ànábì kò yí sálọ ó ju owó sálọ. وفي كل ànábì rẹ wà kò sírú tá a lè fi wé. bàbá gbé èèyàn kalẹ̀ bàbá ṣe Mr. World ànábì ló fáyìn jù. ولم يدان في علم ولا كرم. ànábì bá jáde láàrin àwọn mọ́dẹ̀. láàrin àwọn mọ́dẹ̀ ọ̀gá ànábì kò sí tá a lè fi wé. من الباري وشفاء من الديم وواقفون لديه Ìdádì Muhammadu. Ànábì Muhammadu. Àsọ̀rí torí lọ. Muhammadu Ànábì Muhammadu Eléjò yàn lọ. Muhammadu Ànábì Muhammadu Orí torí lọ. Muhammadu Ànábì Muhammadu. nísàlẹ̀ nísàlẹ̀ وواقفون لديه ànábì jù wọ́n lọ. عند عديم òǹkàlùkù máyé rẹ̀. نقطة العلم أو من Ìṣàkìlà tí ní bàbá kábí. gbóúnjẹ kalẹ̀ ọmọ أو ẹ̀jẹ̀ kọ́lé rẹ̀. الذين أمما ناو وصورته Wọ́n sì tọkọ ọ̀rọ̀ àmì bàbá ìwò Násàmì. مولاي صل وسلم اللهم صل ọlọ́wọ́ bá a ṣe kí ànábì. حبيبك خير الخلق مناسه شريك في محاسنه Bàbá ojú ẹ̀rí ẹ̀ṣọ́. Bàbá wa ní síjọba. غير منقسم Ẹ̀ṣọ́ wù. رمضان ونصارى في نبيه وقم بما شئت مديا في وتكمل وانسب إلى ذاته ما شئت من شرف وانسب إلى قدره ما شئت من عظم فإن فضل رسول الله ليس له حد فيوم Násìkò بفمي مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin. bá a ṣe kí ànábì jó pọ̀ dáadáa ọlọ́run. Salatan tu'abbiru biha ilayya al-ibadata wal hasana. fàṣàlátù eléyìí fífi fẹ́ẹ̀ máa sin lọ́hùn àti iṣẹ́ rẹ̀ sí wa lọ́gà. Àtúndékì bí àkọlíbí mi jẹ́ mi ìzúlùmọ́. fún ẹ̀mí wa mẹ́ni bí gbogbo ṣe bú ọlọ́run má jẹ́ kí iṣẹ́ ó bàjẹ́. Pàtẹ́rì ọ̀run níbi ìhà. bẹ́ẹ̀ wá láyé ọlọ́run jẹ́ àríkẹ́ láyé. Fili hayat. táyé bá jáyé jẹ́ àmọ́ àríkẹ́ ọlọ́run. Fili mamati ya ọ̀pálí. àwọn náà sábà tí kò ní òun
آياته إذما آياسمه إن يدعى دار الرمم أم يموت إن بما يلقون به إغصن علينا ولم نغتب ولم نهم آية لواء آية لواء النبي محمد صلى الله عليه وسلم ọlọ́wọ́ bẹ́ẹ̀ ṣe kí ànábì dáadáa. Mujtaba Muhammadu. bá kí ànábì dáadáa ọlọ́wọ́. Mustafa Muhammadu. bẹ́ẹ̀ sàlẹ́kọ̀ kẹfà ànábì dáadáa. Asiru. bẹ́ẹ̀ dákẹ́ dúró lóyún sàlẹ́ ànábì tó máa lọ bẹ́ẹ̀. Nasiru. bẹ́ẹ̀ sàlẹ́kọ̀ kí ànábì ọlọ́wọ́. Mansur. yóò máa pọ̀ yóò máa lọ bẹ́ẹ̀ yóò máa lọ bẹ́ẹ̀ yóò máa lọ bẹ́ẹ̀. Mustafa. ọlọ́wọ́ yóò máa pọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́. Mujtaba. bẹ́ẹ̀ ṣe kí ànábì dáadáa ọlọ́wọ́. Muntaka. ọlọ́wọ́ bẹ́ẹ̀ ṣe kí ànábì dáadáa. Asiru. yóò máa lọ bẹ́ẹ̀ aṣíwájú ayé ni. Akibu. Muhammadu. ọ̀kan lọ́mọ ni. Muhammadu. 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 Ayaliwa. 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 babu mana فليس يرى للقرب والبعد غير منفرد كالشمس تذهب للعينين ببعد صغيرة وترك طرف من أمامي وكيف تدرك في دنيا حقيقته ومنيه تسلى عنه بالعلوم ومبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم وكل عين أتى وصل الكرام بها فإنما اتصلت بنورهم فإنه شمس فضل وكواكبها يضيئن أنوارها للناس في الظلم أكرم بكلك نبي زاده خلقه بالرشد مجتمل بالبشر متسم فالزار في طرفه والبدر في شرفه والبار في كرمه والدار في إمامه كأنه وهو فرد من جلالته في أسكاره تلقاه وفي أشمه مولاي صل وسلم مولاي صل وسلم أبدا على ẹgbẹ́ ìlú ànábì Muhammad. أنا معلول مجنون في صدف من معدن منطق منه ومبتسم آتي بيادل توبا وما زمه توبا لمستنشق منه وملتثم أبان مولده أجب رسوله يأتي كمبتدأ منه ومبتدأ مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على سيدنا محمد ọlọ́run bá ń ṣe kí ànábì yóò pọ̀ dáadáa ọlọ́run. صلاة رضا ọlọ́run ìkẹ́tù ìdọ́rẹ̀ ọlọ́run lọ́dún ní kò bá fún ànábì. أرضون أسيابي رضا رضا àwọn sàábà rẹ̀ tó bá a ṣiṣẹ́ bá wa kí àwọn náà.
Allahumma salli ala sayyidina Muhammad. iṣẹ́ ò lè dókè tí ò bá sáwọn adájọ́ sí ìbá akẹ́ gbogbo wọn lọ. alladhi malata qalbahu min jalalika. ànábì tó tàmálẹ̀ rẹ sí lára láti bẹ̀rẹ̀ ọlọ́run. wa aynahu min jamalika. bẹ́ẹ̀ yẹn bá yòókù ànábì ọlọ́run ó kó rẹ̀ lé lọ́wọ́. fàásìmà fariyahu ayyada mansura masrura. gbogbo ẹni tó bá fẹ́ kó onú ìbànújẹ́ ayérayé yòókù ànábì jáde. wa sallimu taslima. ẹ̀yin ó máa lọ bẹ́ẹ̀ ẹ̀yin ó máa lọ bẹ́ẹ̀. ẹ máa yòókù ànábì gbogbo omi tẹ́ ẹ bá jòkó sí pátá. Allahumma salli ala sayyidina Muhammad. bá a ṣe jẹ́ ànábì dáadáa ọlọ́run. sayyidina Muhammad. àlọ́mbà akẹ́ ànábì. sayyidina Muhammad. bá a kọjá àwa ànábì Muhammad. sayyidina Muhammad. bá a ṣe jẹ́ ọ̀gá wa Muhammad. sayyidina Muhammad. bá a bí sàánú ọ̀gá wa ànábì. salatan tunjina biha min jami'il ahwali wal Àsàlátù eléyìí. afat. àsàlátù eléyìí fi yọ wá kó onú ṣòro ayérayé ọlọ́run. yọ wá kó onú ìbànújẹ́ ọlọ́run. Wàtàkìdí lánàá bí ajẹ́bí ẹ̀lẹ́ ajá. gbogbo ẹni tó sunkún débì ọlọ́run bá ń pa wọ́n lẹ́rìí ṣẹ́yánu fún wọn ọlọ́run. Wàtúntò ìrù náà bí àmì jẹ̀bí ìsẹ̀yìn á. gbogbo àwọn abiyayé ọlọ́run ká kó lérí wọn ọlọ́run nábì. Wàtẹ̀rí ọ̀run níbi ìyá. yóò dáa fún wa láyé ọlọ́run àbíọ́nì. Fìlì ayá ti. ayé wa yìí yóò dáa fún wa. Abáyọ̀mọ́ ó lè dùn. bíbí tán bá nábì. Abáyọ̀mọ́ ó lè dùn. bíbí tán bí. Abáyọ̀mọ́ ó lè dùn. Abáyọ̀mọ́ ó lè dùn. bíbí tán bá nábì. Abáyọ̀mọ́ ó lè dùn. Abáyọ̀mọ́ ó lè dùn. Abáyọ̀mọ́ ó lè dùn. bíbí tán bá nábì. Àǹtí bí mo sórí. olófin bẹ̀rẹ̀ rẹ̀ hàn wá. Àti ìbámu bùkátà yìí mi ni wò. Àmúbu tata mi. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. Àwọn tó fara sá. alẹ́ nábì wa Muhammad. Yọ̀mù ọ̀yọ́ tó bí Muhammad sáyé. tafara sàfihàn ní fúrísù wà náà. ọgbà fúrúsù tí ń rúlu ayé mà pé nǹkan dé lọ́jọ́ náà. Bíyà náà wò. wọn náà ti mú dé wá. Tafara sani fúrísù wà náà mọ́. àníṣe ọba fúrúsù mà pé wàhálà ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Wàdí rúbì rúbì olólè ní báàsì rúbì wà ní gbọ́mí. ọjọ́ tí Muhammad ti wọnú ayé lọ́ba fúrúsù ti mà péjọba àwọn òwò lọ́jọ́ náà. Bàbá tàyí wánú kìí sí rẹ̀. Ànẹ́bí fẹ́ǹsì ńláńlá tó mọ bọ́ bá kísírọ́ lọ́jọ́ náà lọ. wàhùwà mùsọ̀bì. fẹ́ǹsì náà wọ́ lọ́jọ́ náà. Kàṣàmúlẹ̀ àṣìyàbì kìí sí rà. gbogbo àwọn ọba búdàgbàṣe ẹ̀bàjẹ́ nígbà náà lọ. Bẹ́ẹ̀ àwọn gbọ́ sí mi. gbogbo wọn lọ́lọ́run ọba jẹ́ ọmọ pé nǹkan ti dé ẹ̀ ní síbẹ̀ mọ́. Wàdà ẹ̀rù kẹ́mi dàtú ní àwọn sí mi ní àṣàfin. lọ́jọ́ tó bá nábì ní tí máa ṣe náà somi jí somi ṣe náà. Àlẹ́ ìwọ̀n náà. omi máa tutù omi gbóná. Sáyé ilẹ̀ àìní ní Sádàmì. iná máa gbóná iná wà tutù lọ́jọ́ tó bí Muhammad. Àṣàṣọ wàdà àwọn kàdọ̀ tí kò rẹ̀ ìrántí wa. Bọ́rọ̀ dàwà ìlú wa. Bílíkẹ̀ ìsì ìdásọ́bí. مولاي صل وسلم دائما ابدا bàbá wa nìkan bá على rù. حبيبك خير الخلق كلهم. Kàdébí náà. àní tí máa ṣe iná ó somi lọ́jọ́ tó bí Muhammad. Mábìlì máa yí mi gbàlà ní. omi máa tutù omi wá gbóná lọ́jọ́ tí Muhammad dé. Usine wabili mai mabi nari mi lọ́wọ́ mi. ìbànújẹ́ bá omi tí wọ́n fi gbà àwọn èèyàn lọ́jọ́ náà lọ́hùn iná wá tutù. Wàlìkì inú ta ti fò. àwọn àlejò ló bẹ̀rẹ̀ sí ní ha síra wọn lọ́jọ́ náà lọ́hùn. Wàlí àníwárù sáti àtún. àwọn àmọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní blow lọ́jọ́ náà lọ́hùn. Wàlá àkúyẹ ní ẹrù mi máa ní ẹwà mi ń kẹ́lí mi. àtẹni tó wà ní àtẹni tó wà ń ta náà ní pé ìdodo ọ̀rọ̀ ti wọlé. Àbúrò ọ̀sán mọ́. Àgbẹ̀bíyé. ọlọ́wọ́ ó ṣe mí láàánú kojú wọn fọwọ́ àrínájọ́ náà. Báyìí lànà nípa ṣáyìrì lámú. ọlọ́wọ́ bá ń ṣe kéde àbọ̀wọ̀n àkójọ náà lọ́hùn. Tùsí máa wà bẹ́ẹ̀rì fẹ̀tùlì ìsáyì lámùtù sámi. nítorí adití ọlọ́run ní kàrà ó máa ṣẹ́jọ́ náà lọ́hùn. Nígbà dìbò àkìbàrà ní àkìwá màtáyì nù. àwọn àdìfà àwọn àtẹ́gbà kò ti sọ fún wọn tẹ́lẹ̀ kọjọ́ ọdún lé. Ìyáná dínà òmùlí mu wá ìjà lámúyẹ̀kùn. wọ́n lẹ́sìn yìí tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ yìí ẹ̀ padà kásẹ̀ rẹ̀ lẹ̀ tó lódò bá dé. Wà bá Adama yànú. ètò tó ṣe Ilé òkú jì mí ṣú mi. Mo gbọ́dọ̀ tí wà
àfukọ̀ mọ́ ilé àrídì mi sọ́dọ̀ mi. Mọ́lá ya sọ́lé wá sẹ́lẹ̀ dáìmọ̀ ní abàdá. Alá àmì mi kankan ìdílé balẹ̀ kíkó lé mi. Àtọ́jọ́ta. Àlẹ́ tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà lọ́n ṣẹ́. Mẹ́wàá ṣẹlẹ̀ lọ́jọ́ tó bí Muhammad sáyé. Àtọ̀rí kìlì wáyé mú ní àzìmọ́. Àwọn àlejò tí wọ́n máa ń lọ sẹ́mà lọ́jọ́ ọ̀rọ̀ gbọ́ Ọlọ́run lé wọn bọ́lẹ̀. Mina ṣayáàtì nìyẹn kí fún ìsìn mú ní àzìmí. Àwọn èṣù tí wọ́n máa ń lọ mú information wá sórí ilẹ̀ Ọlọ́run ni ẹ má débi mọ́. Irú eré tó ṣáájú náà ó ju tòlímpìkì lọ. Eré wọn ó ju ti Usain Bolt lọ lọ́jọ́ náà. Eré táwọn àjẹ̀dú sá. Ó ju eré Messi àti Ronaldo lọ. Kàrúbìlì aṣọ nígbà ọ̀tá irú mi. Mọ́lá ya sọ́lé wá sẹ́lẹ̀. Dáìmọ̀ ní abàdá. Alá àbí mi kankan ilé kalẹ̀ kíkó lé mi. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Abu Muhammadu Rasulullah. Àdájọ́ wọn lọ́jọ́ náà lọ. Oníkàlùkù ló sáré. Abuzalimu sábì mi ní àṣà ìmúlítẹ́kìmí. Oníkàlùkù wọn náà wọ lọ́jọ́ náà lọ. Wọ́n sá eré tí a lè dúwe bó ti. Láti lè dá wọ́n ti ní àṣìjà rọ̀ṣàdínlẹ̀tàn. Muhammadu Anabi Muhammadu. Muhammadu Anabi Muhammadu. Alógídéjì lọ Muhammadu Anabi Muhammadu. Àforíjì lọ Muhammadu Anabi Muhammadu. Àṣetìjẹ́jì lọ Muhammadu Anabi Muhammadu. Àtúndínláwàtì àṣìjà rúṣàdínlẹ̀tàn. Èèyàn làwọn gbé wá bí ọjọ́ bí ànábì. Ànábì ti gbé igi wá bára rẹ̀ rí. Tàbí sí ilé yìí. Igi rìn wá bá ànábì. Aláṣàkí mi lákọ́dá mi. Ṣé bẹ́ẹ̀ yàn lẹ́yìn bẹ́yìn ṣe débí bẹ́ẹ̀ náà ní jídọ́dọ̀ ànábì. Ká ní má ṣàtọ̀rọ̀ sí. Ẹjọ́ mẹ́jọ dàrú mọ́ lọ́wọ́ jájú ẹ̀ Sátì àmì máa kátàbà sí. Bẹ́sẹ̀ tiẹ̀ ṣe ràn lórí ilẹ̀ débí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ jíyà. Fúrú wá. Gbogbo àwọn ẹtútù ogi àti ẹ̀ka igi náà. Nígbà tí ilé ká sí mi lẹ́kọ̀ọ́ mi. Wọ́n jẹ́ oyè pé àjọfẹ́ débi bí yàrá wá bá ànábì níṣẹ́. Àbí ìsàmùtù bí ní kọ́mọ̀rí. Bísílẹ̀ nìkan máa. Oyè ẹ̀túgbọ́ ló ń tọ́lọ̀ ṣe fún ànábì. Ọlọ́run tó fún àbúrẹ́là sí sábà fún ànábì. Ẹ yóò mú ànábì dáadáa ni. Àjẹwò yìí sókè yóò mú ẹ̀. Ọlọ́mọ. Bísílẹ̀ nìkan máa ti. Lábẹ́ ti bí ọ léèrè pé ẹ̀dá wo lọ́lọ́run dá tó wò parí. Àdé sára sáyé ọ̀tán. Lábẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé Ànábì o. ẹ̀dá wo lòdò parí láyé. Ànábì fi Kí ọ̀rọ̀ wà tí ń sin nílé Nàìjíríà mi. tí gbogbo ayé bá bọ̀ ọ̀bẹ̀rẹ̀ báyìí. Ànábì a máa rìn nínú òrùn aago 12 àárẹ̀ òní gbọ́dọ̀. Àbùtù bí ní kọ́mọ̀rí ni ó ń ṣàkíní mẹ́lẹ̀ wọn. Ìkànnì bí ní ṣùgbọ́ta àbúrò àtàlí kọ́ sábì. Mọ́lá yẹ sọ́ọ̀lì wà sẹ́lẹ̀. Dáìmọ̀ ní abàdá. Alá àbí mi kankan ilé kọ́lé kíkó lé mi. Bàbá àwálí gbé. Oyè ẹ̀túnjẹ adára wa Ànábì lára. o. Ẹ̀jẹ̀ adára wa lára. Bẹ́ẹ̀ bá yóò mú ànábì ó máa dùn mí gan. Ọlọ́run wa sẹ́lẹ̀. Láwọ́ ẹ̀ sókè kó yóò mú ànábì dáadáa. Àdìgàbáwì. Àdìgàbáwì. Bàbá àwálí gbé. Àníṣe ìjà tó sọ tó tó ṣẹlẹ̀. Mímí káyérí wà mí kára. Bẹ́ẹ̀ bá ti lọ Muhammad wòlíì láyé. Bẹ́ẹ̀ bá wá Muhammad Rasulullah. Ẹ gbọ́ gbogbo ọ̀gá tó sọ bá nábì. Wàmọ́ àwálí gbé. Ọya ẹ̀túnjẹ àníṣó nínú Mẹ́kà kí ló ṣẹlẹ̀ nù kò tó gẹ́rù ìrà. Wàmọ́ àwálí gbé. Ẹ̀jẹ̀ àtúpàtà fúnra ara wa kí ló ṣẹlẹ̀ nù gẹ́rù ìrà. Mímí
ní káyọ̀rì wà mí kára mi. àní gbogbo tó bá tẹ ànábì bá ti gbà tẹ àbí tó bá ti gbà rà ànábì yóò máa ṣẹ́kù ni yóò máa dìtà. wàkúlù tọ́rí fi. àníṣe òkè olúmọ kálíbẹ̀ ànábì sásì òun là máa wí lónìí. wàkúlù tọ́rí fi. tó bá jẹ́ pé òkè sóbì ibẹ̀ ànábì lọ obìnrin là máa wí lónìí. wàkúlù tọ́rí fi. tó bá jẹ́ pé òkè ìbàdàn ànábì lọ òun là máa wí lónìí. wàkúlù tọ́rí fi mìnàlí kò fàárì àníwá mi. ànábì sásì lọ gáàrú ìlà ẹnìkẹ́kẹ́ òfojúlẹ̀ ànábì kò sẹ́ni tó ní. wá sí ìdíkù fìlígà. àníṣe wá sí ìdíkù fìlígà. ànábì bẹ́nu kòtò náà. wá sí ìdíkù fìlígà. mọ̀lánà kàlífà. wá sí ìdíkù fìlígà. ànábì bẹ́nu kòtò náà. wá sí ìdíkù fìlígà rí wá. sí ìdíkù lámúyẹ́rì wá. Muhammadu ànábì Muhammadu. Dájúdájú lọ Muhammadu. Ànábì Muhammadu. Àlórí torí lọ Muhammadu. Ànábì Muhammadu. Adéyọ̀jẹ̀yàn lọ Muhammadu. Ànábì Muhammadu. Àsìkò fìlígárì wá. Sèdíkù lámúyẹ́rì wá. Wàhù yakulu nàmá. Fìlígárì bìnìyàrí mi. Sọ́nù lè amọ́ wàzọ́. Lulẹ̀ ẹ̀ńkàbù tààlà. Ẹ̀yìn lè parí yàtì lámú. Lámú tó ń sọ́jì wá. Sọ́nù lè àmọ́. àníṣe lọ́jọ́ tá ànábì wọnú kòtò náà ọlọ́run lu abrakadabra Sọ́nù lè àmọ́. ọlọ́run lu abrakadabra fáwọn gèfèrí. Wàsọ́nù lè àkàbù tààlà. àgbàwá táwọn bá fẹ́ wá àyàn wọn ní ilẹ̀ pósítà pé mísìn àwọn ẹni yìí wọ́n máa wá ẹsẹ̀ rẹ̀ lónìí. Sọ́nù lè àmọ́ ẹ̀mọ́. wọ́n wá ànábì fàájì tí wọ́n wọ́n níbi tó wà. Wàsọ́nù lè àkàbù tààlà. wọ́n débi tá ànábì wà wọn àmọ́ kó ló wà bẹ̀ mọ́. Káyìrì lè parí yẹtì. wọ́n wá dájà alẹ̀ síra wọn láàrin. Káyìrì lè parí yẹtì. wọ́n lẹ́yìn àdàbà ló wà bíbí iṣẹ́. Káyìrì lè parí yẹtì. wọ́n ló dàbí ìgbẹ́ kẹ́nẹ́kẹ́nẹ́ ló tà wá síbí. Lámúta sójú wà lámúta omi. ọlọ́run lójú yín ló fọ́ aláǹtakò dàwú ẹ̀yìn àdàbò yẹ́yìn sílẹ̀. Ìkọ́rọ̀ ìyàtúnṣe. ẹ̀yin ojú ànábì là ń wò lọ́jọ́ náà lọ. ẹ̀yin ojú ànábì là ń wò lọ́jọ́ náà. wọ́n ń wo ẹ̀yin ojú ànábì wọ́n rò Ẹ yóò gbọ́ ànábì ni. ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ìkọ́rọ̀ ìyàtúnṣe. bàbá àbùsọ yìí ní ìsọ ọlọ́run. bàbá wa Bẹ́ẹ̀ni kú bóyá kú. Ìkọ́rọ̀ ìyàtúnṣe. àdìsọ ọlọ́run ojú pààrọ̀ lọ. ìsọ ọlọ́run ojú òǹdè lọ. Ìkọ́rọ̀ ìyàtúnṣe. ìsọ ọlọ́run ojú àkàràbà lọ. ìsọ ọlọ́run ojú kúndí lọ. ìsọ ọlọ́run ojú ògùn lọ. ìsọ ọlọ́run lọ́lọ́ ló fà nẹ́bì. Ìkọ́rọ̀ ìyàtúnṣe. ànábì ò dọ́fẹ́ níjọ́ náà lọ kọ́ ló ń wo ògbọ́n ti débẹ̀. Àdìlẹ́ tí a kò tọ́ àfàtì. àdìsọ ọlọ́run ojú gbogbo ẹgbẹ́ ìgbẹ́rẹ́ ọdẹ ìsọ ọlọ́run jù lọ. Nílẹ̀ tó ìwà ni a lè mí náyé ojú rí. kò bá ma fẹ́ǹsì bọ́lọ̀ ma fẹ́ wọlé kò ní o ma wọlé. Bẹ́ẹ̀ sábà ní dẹ́rù wáyé mọ́. ó yá ẹ̀jẹ̀ púrúfù ara mi. Ó ní ẹja yìí. àbẹ̀wò sọ yìí ó ní ẹ̀jẹ̀ púrúfù ara mi. Ó ní ẹja já yìí. ó ní ẹ̀jẹ̀ já yìí tán. Mọ́ sábà ní dẹ́rù wáyé mọ́. ó ní ayé òde mi ìnira òde ni wàhálà òde ni Bàbá Kàlífà. Mọ́ sábà ní dẹ́rù wáyé mọ́. bùsọ̀ yìí ni wàhálà òde ni jọ́kẹ́rì láyé. Wọ́n sì kájà rí tùbí. ìwà sáré lọ bá ìkíni Muhammad ogun dé wọ́n fẹ́ pàdé. Ajábúrò. ogun òde ni kí n lọ bá Muhammad tógun bá dé sálòmí wọ́n pè mú bá polisi gbógun bá dé sálòmí Mọ́ sábà ní dẹ́rù gbógun bá dé sálòmí yóò lọ máa gbẹrù bárakì. wáyé mọ́. àbẹ̀wò sọ yìí ni wàhálà òde ni jọ́kẹ́rì láyé. Wọ́n sì kájà rí tùbí. kí n wá gbé tẹ̀sùn bá mi kí n fóònù ànábì. Ilé àwọn ní ìtòjì wa. Nínú ìlànà mi. bá sá asylum tí bá bí ọba ànábì ó gbà mí yáyáyá. Alani dara ni tugina. Dara enemi yadi. Muhammadu. Ànábì Muhammadu. Muhammadu. Ànábì Muhammadu. Àlejò jẹ́jú lọ. Muhammadu. Ànábì Muhammadu. Àlejò jẹ́jú lọ. Muhammadu. Ànábì Muhammadu. Àwọn jẹ́ wọn lọ. Muhammadu. Àwọn ṣe Ànábì Muhammadu. Ọlá sì ta lóhùn tún nìrẹ́. Dára ẹni.
ànábì pé mo fọ́ mọ́sálásí yóò fún mi mọ́sálásí. ilé síta làmútu nàdá. tí n bá tún lọ bá ànábì pé mo fẹ́ kọ́ mọ́sálásí yóò tún kọ́ mọ́sálásí. mímí káyìrì mùsùlùmí. tí n bá lọ bá ànábì pé mo fẹ́ kọ́lé ànábì yóò tún kọ́lé. látúntì ìlú ayé. bá ànábì bá ní mo rí má sọ pé kí ló rí. nínú yàrá ìnáná. bá ànábì bá sùn tó bá ní mo rí ọlọ́run sọ fún mi má ní kí ló rí. kọ́ńtà. ànábì ní ọ̀kẹ́kẹ́ ní sẹ́. ìsáná àti àìní ìlàmúyánná. lójú ànábì bá pàdé ọkàn rẹ̀ lálẹ́. pàṣẹ yìí náà burú kí lọ́jọ́ tá ànábì máa tú ọ̀tẹ́ yẹnyẹn lọ́dọ̀ ọlọ́run. falẹ́sà kárù fi alùpùpù. gbogbo tá ànábì rí lójú oorun kò sẹ́ni kẹ́tọ́ ní kò ní bẹ́ẹ̀. Tabarakallah. ọlọ́wọ́ Tabarakallah. kábíyèsí ọlọ́wọ́ Tabarakallah. títóbi ọlọ́wọ́ Tabarakallah. títóbi ọlọ́wọ́ bẹ́ẹ̀ bí o. Tabarakallah. alánàbì wáyé kọlọ̀ nsọ gbogbo kò sẹ́ni kẹtẹ́ lórí ìwé nàbì ọlọ́mọ bá mi kábíyèsí rẹ̀ Tabarakallah. ọ̀dà Muhammad tẹ ọlọ́ọ̀ ní dárú rẹ̀ méjì. Mọ́wọ́ ayọ́bí mú kúta sàbí hàn. kìí ti sẹ́ gba wáyé lọ́dọ̀ ọlọ́run. Wọlé nàbí yìí ní alábẹ́ ibi mi mú dání. alánàbì gbogbo tó bá sọ pé yóò ṣẹlẹ̀ má sọ pé kò ní rí bẹ́ẹ̀. Àmú abú àti wọ́n sì bá wọn. ẹ̀jẹ̀ àṣàlàyé ànábì fún yín. Àmú abú àti wọ́n sì bá wọn. nínú ọjọ́ tí ànábì lọ ṣe wòsàn. Ìlànà sí àtúntò. ó ṣe ọlọ́run Ayọ̀bọ̀ àdébí dáadáa yìí. ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ti wọ ẹsẹ̀ ní pẹ̀lú àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí. Tabarakallah àti wọ́n sì bá. bẹ́ẹ̀ ló fẹ́ kí àjọ tí ànábì gba aláìsàn pé máa bọ̀ máa bọ̀. Ìlànà sí àtúntò. mo ń gbọ́ ọlọ ní kidney problem ó yá dìde ó sì dìde lẹ́ẹ̀kan náà. Wà á ti làkọ́ sí àdìgbà mi ibùkọ̀ tí ń lé mi. nínú gbàtà ànábì ogun aláìsàn mo ń gbọ́ ọlọ ní cancer ó yá dìde ó dìde lẹ́ẹ̀kan náà. Pààyàn tí sànẹ̀tà sábà dáwà tù. ọjọ́ tí wàhálà wọnú ayé ànábì àdúrà rẹ̀ ló tún ayé ṣe. ànábì Àti làkọ́ sí àdìgbà mi ibùkọ̀ tí ń lé mi. ànábì lójú àwọn èèyàn kúrò nínú ogun òfa wàhálà láyé. Àtàkà tí kúrò àtàmì làwọn sòrí dùn mi. ànábì wá dirú ẹni tó lọ ní mi ní múlù rẹ̀ mi ìwà máa láyé. Yàrá ìdí jẹ́. ànábì bẹ́ẹ̀ lọ́wọ́ àánú wọnú ìlú Mádínà kò jáde ń bẹ̀ bẹ́ẹ̀. Àwọn kìlì tún níbi tá a gbé ya. ànábì wíwú àdúrà tí ànábì ṣe jọ́lẹ̀ kìlá ní Sáyé fún mi náà ìyá mi hàn báyàwó sí. yàgò kí ọlọ́run dà síbi tí ànábì bẹ́ẹ̀ lọ́n sí. Sáyé fún mi náà ìyá mi hàn. Sáyé fún mi náà ìyá mi. àníṣe lọ́jọ́ tí ànábì bẹ́ẹ̀ lọ́n gbogbo àánú sọ̀kalẹ̀ láti sẹ́bà lọ́jọ́ náà. Dání wà wá sí fìyà. wọ́n yẹ ẹjẹ́ àtúnṣàlàyé fúnra. Dání wà wá sí fìyà. ẹjẹ́ àtúnṣàlàyé fúnra. Dání wà wá sí fìyà. ẹjẹ́ àròyìn fúnra wa sẹ́. Dání wà wá sí fìyà. Ayé ti là ó fara tì. Lùwọ̀n náà ní kìlọ̀ láyé làwọn àlá àlámé. Mọ́wọ́lá yẹ sọ́ọ̀lì wà sọ́ọ̀lì. Dàìmọ̀ ni abàdà. Àlà àbí mi kàkọ́ ilé kọ́lé kọ́lé mi. Fàdúrù yẹ sí dáadùú sí náà. àníṣe Wàá wà mú tẹ́bínú. kóòdù ó máa dá sí i. Wàlá ìsáyé òǹkóso kọ́líra. ṣé ó làwà ní. Sọ̀rọ̀ mú tẹ́sí mi. ìmọ̀lẹ̀ ọlọ́run wà sọ yà. Fàmọ̀dá tó wúlò àmọ́ lílù mọ́kìlá. Lọ́bì ìmí kárọ̀ mi lé. Ọkọ̀lá kí wá ṣíyá mi. Ayọ̀bọ̀ àdébí dáadáa. Ayé tù wá kí. owó àmì òdodo lọ́wọ́. Ayé tí wọ́n kí. Iná wà mọ́ ni mo dáṣà tún. Kọ́ni máa tún sí máa tó lé. Ọ̀ṣọ́ bìbélì kíkà mi. Kọ́lá sọ́lé wà sẹ́lẹ̀. Láti Amẹ́ríkà náà ti wá. amẹ́ríkà Láti Amẹ́ríkà náà ti dé. Àmùtákìtà wí ń bí zamani. àṣìṣe alukura. Wàyà tó kú bí wùnà. ó gbọ́ kò sí. Adélé máa di wá ní. Adé wà á ní ìrọ̀mí. Ẹ̀ṣẹ̀ ọmọ ti ládé iná fọwọ́. Ó sì fọ́ láwọn ojú sàtì. Ìdáná bí yé dà ìzì. Káàtì wà lámúdádómi. Mo wá kà mọ́ tó.
فما تبكين من شبهي لذي شقاق وما تبكين من أكبر محكمات. Ani gbogbo ohun ayé Kùránì ọlọ́run bá fọ ọmọ tẹ́yẹ́yẹ́. Ayi ànábì o. محكمات. Ọlọ́run bá fọ Kùránì bá kò sí tó kíkù bẹ́ẹ̀. فما تبكين من شبهي Kò sí kẹ̀kẹ́ tó rúdú nù Kùránì. لذي شقاق Bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ tí wọ́n ní kò yé wọ ìwọlé ní ìrẹ́yìn orí ọlọ́run òyìn. وما تبكين من أكبر. Àlè Kùránì ti wá pé pérépéré ìwọlé ní tiẹ̀ dàrú lọ béèrè. ما رغبت بات. Ó dà kọ́ ọ tó dára ìyá aṣọ tójú rẹ̀ ó rí fún ọ. ما رغبت بات. Kọ́ ọ tó rí àgbákò ìyá aṣọ tí ó ṣẹlẹ̀. ما رغبت بات. Kọ́ ọ tó dáná ogun ti Kùránì ìyá aṣọ tí ó ṣẹlẹ̀ fún ọ. إلا دليل آمين. Àlìgàmáwí wọn àkókò lọ bẹ́ Kùránì rí láyé. Adali adi muliki ya salami. Gbogbo ẹni tó bá ti dájú ogun pẹ̀ Kùránì yóò lóhun ọjà mẹ́ni yóò lọ ti sú mi o. Bọ́tà ti bàbá kẹ́tù wá. Yóò lógun dé o. Mi ò lè ṣe mọ́ o. Dàwọn Mùhàmmí bí ẹ. Mi ò lè jà mọ́ o. Ló sọ̀rẹ́ dání. Bọ́tà ni kàlúrí àdánijalè àdínléwúmi. Alálì Kùránì ò ní báyẹ̀ jàkẹ́ni tí ń bájà mọ́ kí wọ̀. Làwọn àní. Àbísẹ̀ ìtumọ̀ bẹ́ẹ̀nu Kùránì. Tàbọ̀tì ní báyìí ní mọ́tàdé. Bí àwọn àgbí odò làlù Kùránì rí bẹ́ẹ̀. Wàá kọ́ jẹ́ wàrí. Ìjọba àkókò sílẹ̀. Ìwádìí. Àní Kùránì bẹ́ẹ̀ bá gbé sórí skéèlì ó tẹ̀sùn wọn jù. Bàbá ètò àdùn. Àlè kà á tẹ́sẹ̀. Àlè ní kàtẹ́lì. Bàbá ètò àdùn. Kí la fẹ́ kà nínú tí Kùránì ti ṣe rí láyé? Bàbá ètò àdùn. Sẹ́ni tí wọ́n máa tí Kùránì fún lọ́mọ náà lè kà ní. Bàbá ètò àdùn. Àbí Sàlábà Sàábì Bàbá ètò àdùn. Wàlá tún sọ àjà ìbò wa. Wàlá tún sábò àlálí ìkẹfà ìbí sámi. Ọ̀rọ̀ ti bàlá inú kan. Ìlú àfọ̀kò ní túláwò. Lọ́kọ́dí sọ pé ìtọ́bí ìyàbò. Lílà ìbá tẹ̀sí mi. Ìtẹ́tìlú wa kí bàtà. Bọ́ọ̀bá ilé kẹ́ Kùránì fogun bá dé. Ìní àrùnà ìlànà. Bọ́ọ̀bá lọ fẹ́ wọ náírà ọ̀run. Ọ̀fẹ́ kí ni ọmọ ju ẹ̀ láyé. Àti fún àtàdára làtọ́. Lórí ìdí aṣábí. Omi ìkẹ́ soso wọ́n lè paná ọlọ́run Àlùkùránì náà ni. Tààna alẹ́ àdùn kẹ́búyà dúlé òjò bí. Àgbàtà ni ojú Àlùkùránì ó máa tutù. Iná ni Musa ti wà fàdíjà òun kálí mọ́mí. Kùránì bó bá wọ ara rẹ̀ tẹ́ ara rẹ̀ ó balance. Wàkásì ó ti wà kálí mísà ní máa ṣí làtà. Kò ní burú fún wa. Gbogbo tọ́lọ̀ dá láyé. Fàní kìsì tún mí níbẹ̀ yìí àfin àsìlámù yakumi. Kò sí ìtayẹ̀ lè fi dájọ́ náà bá lo Kùránì kò lè lọ. Látàjà fún ní àsùnwé. Látàjà fún. Má jẹ́ oyè ọ̀lẹ́nu sẹ́. Látàjà fún ní àsùnwé. Má ṣe màṣẹ́. Ráyọ̀ kí wà. Tó o bá lọ ní kéèta. Tó bá sọ fún ọ wípé ìbò ní kìnìún àyọ̀ nínú Kùránì ẹ̀ lọ́wọ́ Kùránì. Tàjáwù láwọn wà inú ní àzìkìlì fáìní. Kò lè yé ni àwọn onímọ̀lẹ̀ ní Kùránì ó yé sẹ́. Kọ̀dí tó kiri lé ẹnu, ó wà ṣàmùsí mi rà mí. Bàbá rẹ̀ ni tó bá gbé tọ́ọ̀ṣì dání nínú òrùn wèrè nínú ẹni bẹ́ẹ̀. Wàyú kúrú ní fóònù tó àmàlìmá yìí fi ń sákọ́ mi. Irú kí ni tọ́ọ̀ṣì fẹ́ ní nínú ìmọ̀lẹ̀ òrùn? Yàtọ̀ ìyàmọ̀ ìyàmọ̀ ẹ̀yìn àwọn òfin nàṣà. Àtàyè Muhammad. Mo pèrè ẹtí yẹ gbé gbogbo ẹ. Sáyà àwọn ọmọ tó lélẹ̀ àìdò kí n sún mi. Rọ́mọ ni wọ́n lé àyàtọ̀lé wọ́n mú ọ̀lẹ́ mọ́ tábìlì. Rọ́mọ ni wọ́n ní màtúní wọ́n sì máa lè mọ́gbó dání mi. Sàwọ́ ìtàbí ní ẹ̀mí. Láìláì nílá mi. Kàmọ́ sàwọ́ níbàdí mọ̀. Gulami wadu tata iko ila adele tamanzilata beko bikosa eni lamu todi roki wala muturami. Ola ya soli
ìmọ̀ni àbàdà aláàbí mi kankan kélékalèké kó lébe. ọlọ́wọ́ musafa nàbẹ pẹ̀lú mọ́nì dáńsẹ̀ yìí. àṣẹ kí ló bí. mi lè gbé yẹn kí mọ́nì kẹ́yọ̀ bọ́ ànábì ni. yorùbá múri màgbà iṣẹ́ ìwàlẹ̀ kan. àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ kọjá ti ń bà kẹjẹ ọlọ́run kò ní ẹ̀jẹ̀ mi. ìsìnkú alágbàdìyà mọ́tòkù sáà kìbù. nígbà tí ẹ̀ṣẹ̀ tó ń la tí ò da àbọ̀ mi lọ́rùn. kàánà níbi ìmọ̀ àdìyẹ òbínà náà mi. nísẹ̀rí ọlọ́run ọba mi kí mo fẹ́ fi lọ báyìí. àbátú gáyà ní àwa. ọlọ́run mo tẹ̀lé èmi náà ṣe ìwé díẹ̀. tìlí àlàtàyè nígbà mọ́. àwa náà ṣe fàájì díẹ̀ nígbà tá a kéré. àsọ̀tù ilẹ̀ àlàlẹ́ àlàmì wà nàdàmì. àwa la rò pé àṣẹ fàájì ní ṣe wájọ́ náà. báyà kásárà tàbí bẹ́ẹ̀ yóò bá ti dọ́dọ̀ ànábì. ayé ti dà ti wà. àwọn onífàájì àwọn alásàlátù. lábùtẹ́ ìṣẹ̀lí di nàbí dúnìyà wà lámúdásù. àníṣe gbogbo ẹni tí ò bá ti fà yé lọ. àbáyé bí ajílẹ̀ mi lù ajílì. yàtí làwùlí kábùnù fi báyìí wà fi sálámì. ilé àti sọ́mbà. àjẹbùlẹ̀. sọ́yìnì òní ẹ̀ tí n bá tiẹ̀ wá ṣe lọ tí n bá kọlọ lọ. ilé àti sọ́mbà. sọ́yìnì ni tí n bá tiẹ̀ wá ṣàì lójú ti sọ́ lọ. bàbá àdìgbò mú tẹ́kìtì. tọ́lọ̀ bá tiẹ̀ wá lóhùn ó mú mi. àgbéyẹ̀lé mi bẹ lára nẹ́bì. bàbá àdìgbò mú tẹ́kìtì nínú nàbí. àníṣe àgbéyẹ̀lé mi ìfọ̀kànmí lọ́dọ̀ nẹ́bì kò dá. wàlá àbúlé ìwò sọ́rí mi. okùn mi lọ́dọ̀ nẹ́bì ò lè já láíláí. ìfikọ́ làdá níyà. àníṣe. fàyínàlì ìfọ̀tàwọn. àníbọ̀dì tó fi mí lọ́kàn balẹ̀. bíbí wo ni tẹ̀símí àti. mo kọ́tẹ́ sọ ní tèmi. Muhammad ó ní Muhammad mi jẹ́ àfàbù sọ́yìnì ló sọ bẹ́ẹ̀. Muhammad ó lè mi jẹ́ Muhammadu. Muhammad ẹ̀yin náà jẹ́ Ahmadu. Muhammad ẹ̀yin náà jẹ́ Ahmadu bàbá wa al-Mukhtar. Muhammad ẹ̀yin jẹ́ Muhammadu al-Mukhtar Ahmadu al-Mukhtar. wàhùwà ọ̀fà kálíkì ìzìmọ̀mí. Ànábì ló ṣe é dì mú lọ́jọ́ ṣòro Ànábì ló ṣe é mú lọ bí wàhálà. ìlàmú yẹ kó fi máa di àkìsà mi yẹ di. Muhammadu Ànábì Muhammadu Muhammadu. Ànábì Muhammadu àlejò tẹ́jú lọ. Muhammadu Ànábì Muhammadu. aláwọ̀ jẹ́ wọ́n lọ. Muhammadu Ànábì Muhammadu. Muhammadu. ìlàmú yẹ kó fi máa di. ẹni tó bá lọ́jọ́ àkìyámà sẹ́. àkìsà ń bí ẹbí. bẹ́ẹ̀ Ànábì ò bá lè fọwọ́ mi sókè. fọdílẹ̀ wà yìí la àbàkùnrin yóò fẹ́ la àtàlùkọ́ tẹ́bí. òfò ńlá lẹni tí Ànábì ò bá gbọ́wọ́ rẹ̀ lálẹ́ kìyámà. aṣáájú ayé orí máa rọ̀ jí máa kárí máa wò. ẹ̀mẹ́ tó dá mi lójú ni pé ẹnìkan òfò náà Ànábì gbà á ní kó lọ́wọ́. àwòrán yìí alìjáàrú mi ìrúkẹ́ ọmọ tẹ́lá mi. àníṣe ẹnìkan dọ́dọ̀ Ànábì ká Ànábì bá gbọ́ lé. àbòsùtù alizamutu àbùkárí bàjárí àwọn. bàjáde tó lè kọ́lá sí pàrọ̀ abúlé tàbí. ọ̀làyà sọ́ọ̀lì wàsálì dáhìmọ́ ní àmàdà alá àmì ìrì kankan kílí kọ́lé kíkó lé mi. wàláyà fún tàlìkì náà. àníṣe owó ò lè tán lọ́wọ́ alásàlátù. owó ò lè tán lọ́wọ́ alásàlátù. Masha Allah. Fala yafuta Masha Allah. kò sí bá a ṣe lè náà tó. Sallallahu alaihi wasallam. kó tó pọ̀ láti ń débi níbi tá a wà yìí. wàlá yafuta lìkì náà. káwọn yẹn tó bá ẹ dé. jókòó bàbá. ẹ jókòó. bàbá wa kẹfẹ́ wí. ẹ jókòó torí Ọlọ́run. Maulana al-Khalifa. ẹ jókòó. Maulana Rifai. àbá yìí lórí mi. ana kúbọ̀lá. wàlá yafuta lìkì náà. lọ́wọ́ ò lè tán lọ́wọ́ alásàlátù ni. mi ní wùyà dáńtàrí pàtì. káwa máa wá sọ wípé àpadà sí ibú èsè alásàlátù. tẹ́ bá sọ fún mi pé ìnáli ayọ̀ bituli àzíyà fi kú. lọ́jọ́ tí alásàlátù tó bá ná tọ́lọ̀ fún Ànábì ó sì kó mi wá. tálásàlátù bá ná tọ́lọ̀ Ànábì ó kó mi dé. alihaja. àníṣe gbogbo ntí mo bá náà. gbogbo tá a bá ná
àlẹ́hàyà. gbogbo tá a bá lẹ́fà lẹ́bi. tó bá rọ̀ bí òjò. tó bá rọ̀ bí òjò. tí wọ́n wò pé ó pọ̀ ó pọ̀. ọlọ́mọ ìtúlí àṣẹ àfihàn. àníṣe. Allah. bẹ́lẹ̀ sàlátù tó bá gbèsù yóò fi ká owó ni. Allah. bẹ́lẹ̀ sàlátù tó bá gbé bàrà yóò fi ká góòdù. bẹ́lẹ̀ sàlátù tó bá gbé wọ́tàmẹ́lọ̀ yóò fi ká góòdù. gbogbo òwò tálá sàlátù bá ṣe èrè ní gbogbo ẹ̀. ìgbàlẹ̀ àyà. àníṣe tójú ò bá rọ̀ báyìí tẹ̀rù bó ti dá. tẹ̀lé òjò eléyìí ti dá. gbogbo tí n bá ná bó tilẹ̀ wù kó bó bá ti yòówù kókò tó níṣẹ́. káfíwé òjò. káfíwé òjò. tí wọ́n wọ̀ pé òjò ó lọ. àgbàrá yẹn ti lọ. ó pọ̀. àgbàrá ò lọ. àgbàrá ò lọ. ara omi ò wéṣì. omi ò wéṣì. omi ò ní ìtúlí àṣẹ àfihàn. omi tó rọ̀ tẹ́yìn ló fi gbé àgbàrá ti lọ. àgbàrá ló lọ mú wọ́tàmẹ́lọ̀ jáde. òun ló lọ mú ápù jáde. òun ló lọ mú fúrúùtù jáde. gbogbo tẹ́ ẹ jẹ pátápátá òjò ló mú jáde. alamu rí sàrọ̀ dúníyà lẹ́tí kíkà tó fọ́tí. yàda sùwárì bímọ àfínà aláàríbí. Mọ́lá ya sọ́lé wá sẹ́lé dárí mani abada. Aláàbí ìrọ̀kọ́ ilé balẹ̀ gbé kó lé mi. Ànábì o mo gbèrò tó dáa dúró ẹ̀dá ọlọ́run tó lọ ń dá lásáyé. báńlì mani àlùfù bí. kò sẹ́ni kẹ̀kẹ́ tí mo lè lọ àti fẹ́ parí nìyẹn. kò sẹ́ni tí mo lè fẹjọ́ mi sùn. síwájà. ìwọ nìkan náà mo lè wá sọ fún. ẹ̀dá òru lè hàlì sí àmì. lọ́jọ́ tó kún bá dé tó bá ní àfa ẹ̀ sáré ẹ má dákẹ́ o. Ànábì lèmi ó lọ sọ fún. ibi tẹ́mi ó máa sáré lọ lónìí. wàlá yẹn dí kọ́ fún wàlá ìgbà òkà mi. àní mo ṣe tó bó ṣe tó lọ́dọ̀ ọlọ́run. àlejò jẹ́jú lọ. Ànábì mọ̀. àṣẹ́rí jẹ́rí lọ. ànábì mọ̀. àṣẹwé jẹ́wé lọ. ànábì mọ̀. àṣẹyẹ jẹ́yẹ lọ. ànábì mọ̀. àlàyé bí kọ̀ọ̀ sùn yàrá ìjà òkàbí. àlọ́ láàrin Ànábì kò lè fún mami kí ní kọ́ lọ́wọ́ wọn láti bí ọlọ́wọ́ dá. lọ́jọ́ tó lọ bá bínú. àyìnà ìjọbìkà dúníyà ọdúnrọ́tà wàmí ni olúmíkà ìlúwọ̀ ńlá ìwà ìbọ̀lámi. ẹ̀sùn yàrá nàbùsùn lẹ́tẹ̀kínà tí. ẹbí mi ò má jẹ́ kàmùnà. láti rí àlùmọ́tì. gbogbo tá a bá ṣe bọ́lọ̀ mo bá ṣe yòówù kó pọ̀ tó lẹ́sẹ̀. ẹ̀dá ní kábàárìrọ̀ nínú gbòòrò nìkan lọ́mọ mi. àníṣe ẹsẹ̀ bó bá ti yòówù kó pọ̀ tó bọ́lọ̀ bá da àforíjì sí. àlàrà mọ́ta láàbí ìnáyà kì í sí mú wa. Muhammadu Ànábì Muhammad. àṣejù tẹ́jú lọ. Ànábì Muhammad. àṣetí jẹ́ ti lọ. Muhammadu Ànábì Muhammad. àṣewọ́n jẹ́ wọ́n lọ. Muhammadu Ànábì Muhammadu. Rabbi ina yakisimu wa. àníkì ọlọ́run bọ́lọ̀ bá fẹ́ pín àkẹ́ rẹ̀ láti. aláramọ́ta Rabbi alọ́sà. àníṣe àánú ọlọ́run lọ́jọ́ tó lọ́n bá fẹ́ pín. iná yakisimu wa. tọ́lọ̀ ń bá ṣe tó fẹ́ pín ìkẹ́ rẹ̀. baba yàtì yàrá sábìlì ìsìlámì fìlì kìsàmì. ọlọ́run lè torí ẹ̀ṣẹ̀ kó fi pín àforíjì. alhariri. yàrá ìwájú alẹ́jà yìí kan ẹ̀rọ mú ní àtìsí. ọlọ́mọ tó bá dojú àlìkìyámà. ládé ìkàwọ́jì ẹ̀rí ìsàbí má jẹ́ ìdásẹ́ àforíjì. àlùkùkù abúdíkà dídá ìfìlélàwò. ṣàánú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run láyé àti lálìkìyámà. sọ́bùrọ̀ ọmọ tá a dàbí òun ní àwa ló yẹ ní àríwì. má jẹ́ kálọ́sà. wàzìlì sùnbí sọ̀lẹ́tì ní kàdà ìmọ̀tà alànàbí ìbìmú ní àlè wà mọ́ ìsájìmí
Ọ̀nà àti ọ̀sọ̀bọ̀ jùlọ ní rí ìwòsànmọ́. Ayẹyẹ wí bẹ́ẹ̀ rí ìwòsànmọ́. Ẹjẹ́ tó wí bẹ́ẹ̀ rí ìwòsànmọ́. Àdúrà wí bẹ́ẹ̀ rí ìwòsànmọ́. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ lówó rí ìwòsànmọ́. Àgọ́ wí bẹ́ẹ̀ rí ìwòsànmọ́. Àgbẹ̀dẹ́ ìmọ̀ láti àyùbá. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ kọ̀tẹ́ lọ́wọ́ mi. Ani ami baturi wa ni umari. Ọlọ́mọ gbàgbé Abubakar gbàgbé Umaru. Wa ni Aliyu. Ọlọ́mọ kẹ́ Nabi. Wa ni Usman Zilikarami. Bàmí kẹ́ Usmanu náà. Wa ni Aliwa sábì fún mọ́tàbí náfàwọ̀. Àwọn aráalé rẹ̀. Àlòtúkọ́ wa nàkọ́ wa ní ilimi wa ní kárọ́mì. Àwọn sinimá ọlọ́mọ kẹ́ ogun gbọ́dọ̀. Yàrá bìbí Mùsàfà ànábì. Yàrá bìbí Mùsàfà ànábì. Ẹ̀jẹ̀ bìbí Mùsàfà tùbọ̀ parí. Àní ẹ̀jẹ̀ jìde. Bìbí Mùsàfà bàálùkì mọ̀kọ́ sí Ghana. Wọ́n kí bèrè lánà Mọ̀mọ́dá. Àwọn ọlọ́dọ̀ sí Alikarami. Olùyà sọ̀lì wàsẹ́. Ẹ ṣeun. Dáhìmọ̀ ní abàjẹ́. Àná àbí mi gbọ́dọ̀ ní kàlẹ́ gbogbo. Àlìsára. Olórí Àlìsára. Òbí mú sọ̀rọ̀. Ànábì. Sidana, Adiviri lana Mọ̀mọ́dá, Yàwá sí Alikarami. Olùyà sọ̀lì wàsẹ́. Ẹ ṣeun. Dàìmánì abàdá. Aṣọ́kú ọdún wọn. Àbí ibi kàkà ẹ̀ lélẹ̀ kàlẹ̀ kéko léèmé. Yàrá mi bílí Mùsàfà. Ànábì bílí Mùsàfà. Wíbẹ̀. Baligi bako sidana, alukiri lana Mọ̀mọ́dá, Yàwá sí Alikarami. Olùyà sọ̀lì wàsẹ́. Dàìmánì abàdá, àlà àbí bàbá. Ìrìlì kàlẹ̀ kéko léèmé. Bíbí Mùsàfà ànábì. Bílí Mùsàfà. Ẹjẹ́ kájọ wí. Bílí Mùsàfà. Àlùkò ànábì o. Mùsàfà. Aṣíwájú ayé. Mùsàfà. Aṣíwájú ọ̀run. Bílí Mùsàfà. Ọlọ́run. Bílí Mùsàfà. Ọlọ́run. Bílí Mùsàfà. Koríko fún Ọlọ́run. Bílí Mùsàfà. Ayá Rabbi bílí Mùsàfà. Baligi bako sidana, Adiviri lana Mọ̀mọ́dá, Yàwá sí Alikarami. Olùyà sọ̀lì wàsẹ́. Dàìmánì abàdá, àlà àmì mi gbàgbé. Lélẹ̀ kàlẹ̀ kéko léèmé. Yàrá bíbí Mùsàfà. Ànábì Bílí Mùsàfà. Bíbí Mùsàfà. Baligi bako sidana, Adiviri lana Mọ̀mọ́dá, Yàwá sí Alikarami. Olùyà sọ̀lì wàsẹ́. Dàìmánì abàdá, àlà àbí mi gbàgbé. Lélẹ̀ kàlẹ̀ kéko léèmé. Bíbí Mùsàfà. Ànábì Bíbí Mùsàfà. Bíbí Mùsàfà. Bíbí Mùsàfà. Bíbí Mùsàfà. Baligi bako sidana, Adiviri
وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى النبي بالمصطفى بالمصطفى ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا محمدا يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى النبي بالمصطفى جوي بالمصطفى النبي بالمصطفى قولوا بالمصطفى صلوا بالمصطفى جوانوا بالمصطفى يا كوكودا بالمصطفى يا كوكودا بالمصطفى بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا محمدا يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ọlọ́wọ́ bá ṣàforíjì fún ànábì. bàbá wájú sí ìlànà. ọlọ́run ṣàforíjì fún ànábì. ìkúlẹ̀ ní mùsùlùmí lálẹ́ máa. bí ẹ ọlọ́run bá kẹ́ gbogbo wọn. yàtí ní omi ní màsílì ìdílé akíṣọ́ mi ní ara. wọ́n láàyè èrò tí wọ́n ń kí ní Jerusalem àti ìdá kí ní Mẹ́kà àti Màdínà. ìmọ̀ bá ètò. wọ́n láàyè kí tọ́ ibà tí ní ara mọ̀. wọ́n láàyè ànábì tó nílé ní ara. ìjẹ́ ìmọ̀ bá ètò. àní kí ọlọ́run tọ́ ibà tí ní ara mọ̀. ọlọ́run wọ́n láàyè ànábì. ìjà ìmọ̀ bá ètò. kí tọ́ ibà tí ní ara mọ̀. wọ́n láàyè Alisimu kosamu ni azamili kosami. ànábì o kọ́ ọ̀nà ló ṣe gbà kan lọ́dọ̀ ọlọ́run. Alisimu kosamu Iṣẹ́. ni azamili kosami. ó kọ́ ànábì ló ṣe gbà kan lọ́dọ̀ Nigeria ọlọ́run. platform. Nàìjíríà Alisimu kosamu ni azamili kosami. àwọn tá a gba fètò ọdún yìí nìyẹn nínú sọ̀látù Zàtíyà. Alisimu kosamu ni azamili kosami. 3 million. Wàhálì ìlú bẹ̀tùmí òkúta olùkọ́ni kò tí wọ́n ti. Rúdù nílá ìbí bádìyẹ wà fi kàtà mi. Àmúyà tí wọ́n kọ́ ní ẹ̀ta. Ọ̀sìn fi nàmọ́ mi àti fámìlì mi ọ̀tọ̀ ìbàdàn. Yàrá sí àlìkàrà mi. Mọ́lá yẹ sọ́ọ̀lì wà sẹ́yìn. مولاي صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم ويا محمد رسول الله محمد رسول الله محمد رسول الله Abuja ti dé Muhammadu Rasulullah.
ti kó lé mi. Àgbẹ̀ Muhammadu Rasulullah. Àgbẹ̀ Muhammadu Rasulullah. Amẹ́ríkà àwọn ti dé Muhammadu Rasulullah. ọ̀làdọ́lé ọ̀sẹ́ni ṣé ìwà ni àbàbà Àlà àbí mi gbàgbọ́ délé kalẹ̀ pé kó lé mi. Lọ́la ya sọ́ọ̀lì wà sẹ́lẹ̀. Àyìnbá ní àbàdá. Àlà àbí mi gbàgbọ́ délé kalẹ̀ pé kó lé mi. yóò bí bíi Mùsàfà. Ànábì bílímọ̀ sábà. 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 Àlejò máa kọ́ sí dàda. Àdìsí ìlànà sí àlè àmì. Àyìnlá àyìnlá àlá àlá. Muhammadu Rasulullah. Alekore àtọ̀kálá ọ̀la. Láìlá àìlá. Àjẹgbọ́n wọn ni. Láìlá àìlá. Aṣọ́wó àlùdá ẹni tó rí ṣe o. Ìwọ Ọlọ́run ni. Ẹni tí yóò ní o. Ìwọ Ọlọ́run ni. Ẹni tó kọ́lé. Ìwọ Ọlọ́run ni. Ẹwà wọn tó ti kọ́ o. Ìwọ Ọlọ́run ni. Àwọn ẹni tó bí bá. Ìwọ Ọlọ́run ni. Ẹwà wọn tó ti jí o. Ìwọ Ọlọ́run ni. Ojú bá ṣe wá. Iṣẹ́ Olúwa ni. Ẹ̀wọ̀n bó ṣe wá. Iṣẹ́ Olúwa ni. Afẹ́fẹ́ ṣe fẹ́. Iṣẹ́ Olúwa ni. Ẹ̀wọ̀n bó ṣe wá. Iṣẹ́ Olúwa ni. Ìwọ ló dá mi. Èmi ò gbàgbé rẹ̀. Ọlọ́run jọ̀wọ́ Dákun má gbàgbé mi. Láìlá àìlá ẹ̀ṣẹ̀ mi dáadáa. láìlá àìlá àlá. Àbújá. Muhammadu Rasulullah. Alikore anu kalamula. Ẹni tó bí mọ́. Ìwọ Ọlọ́run ni. Canada platform. Àwọn tó ti ní o. Ìwọ Ọlọ́run ni. Bá a ṣe ń lóyún. Iṣẹ́ Olúwa ni. Ẹ̀rù bá a ṣe ń bímọ. Iṣẹ́ Olúwa ni. Ẹ̀rù bọ́mọ ṣe ń ra. Iṣẹ́ Olúwa ni. Ẹ̀rù bọ́mọ ṣe ń wí. Iṣẹ́ Olúwa ni. Ẹ̀rù bọ́mọ ṣe ń sọ̀rọ̀. Iṣẹ́ Olúwa ni. Ẹ̀rù bọ́mọ ṣe ń dàgbà. Iṣẹ́ Olúwa ni. Àyùdá kálíbàtàní. Àlìbàtàní. Alalisani. Kákìlátàní. Elimizani. Àlìbàtà. Ìlànà àmọ́. Bóyá Ọ̀nà wa nàlá. Wàbíyàmúdì. Subhanallah. Elihazimi. Ọlọ́run ìwọ lọ́dọ̀ mi. Èmi ò gbàgbé rẹ̀. Ọlọ́run jọ̀wọ́ dá
dúpẹ́ wá ṣe tọ́lá. Ẹ̀wí dáadáa. Kò máa ṣàṣe jì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah ọlọ́run mi mo wá dúpẹ́. Àtọ́rẹ́ àná. Àtọ́rẹ́ òní mo dúpẹ́. Ilahi ana unadika. Ilahi ana unadika. Àtọ́rẹ́ àná. Àtọ́rẹ́ òní mo dúpẹ́. Ọba Olúwa kò máa nífẹ̀ẹ́ yìí. Ọlọ́run mi mo wá dúpẹ́. Mashallah. Bóyá Ọlọ́run mi mo wá pẹ́ wá. ẹ̀yà Amẹ́ríkà ẹ̀wí dáadáa. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ẹ̀yà Àbújá ẹ̀gbọ́n sókè. Ọlọ́run mi mo wá pẹ́ wá. Ẹ̀yin UK ẹ̀wí dáadáa. Ọlọ́run mi mo wá dúpẹ́. Yúròpù kọ́ ẹ̀wí dáadáa. Ọlọ́run mi mo wá pẹ́ wá. Àlùyúdà ẹ̀wí dáadáa. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ẹ̀yin Canada ẹ̀wí dáadáa. Ọlọ́run mi mo wá pẹ́ wá. Ẹ̀yin Nàìjíríà ẹ̀wí dáadáa. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ẹ̀dá sókè kẹ́ ẹ̀wí. Ọlọ́run mi mo wá pẹ́ wá. Olúwa lọ́ba tó ń ṣe tàná. Allah ìwọ lọ́ba tó ń ṣe tòní. Ó ti dájú pé wà á ṣe tọ́lá. Kó má ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah ọlọ́run mi mo wá dúpẹ́. Ìfọ́mọ̀ Tí tàbí dára èyí tẹ́síra. Ana unadika. bàkà sí Ìsọ̀lá ti àlá Muhammad. Mashallah. wàyí sí Ìkọ̀ǹgò làlá yẹ kí iná. Muhammad Rasulullah. Bàbá tí mú mi. Ìsọ̀lá ti àlá Muhammad. Ọlọ́run mi mo wá dúpẹ́. Muhammad Rasulullah. Ọlọ́run mi mo mọ̀ pẹ́ wá. Ọlọ́run mi mo wá dúpẹ́. ẹ̀yà Àbújá yìí. Ọlọ́run mi mo mọ̀ pẹ́ wá. Sọ́yà. Ìwọ lọ́ba tó ń ṣe tàná. Allah ìwọ lọ́ba tó ń ṣe tòní. Ó ti dájú pé wà á ṣe tọ́lá. Ó dájú o. Ọ̀sán ṣe ti nínú ọ̀rọ̀ rẹ̀. Allah ọlọ́run mi mo wá dúpẹ́. Mashallah. ẹ lọ jòkó. Mashallah. ẹ ní jòkó ìbànújẹ́. Àmín ya Allah. ẹ ní lòdì ìbànújẹ́. Amen. Àmín ya Allah. nísìnyí Masha Allah. ẹ yòókù ànábì dáadáa. Sallallahu Alayhi wa sallam. Officially a ti declare our milad open. Masha Allah. tá a bá ti dé báyẹn fún gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ lórí ìjókòó. Adaballahu hayatahu. bẹ́ẹ̀ mọ ìdùnnú àti ayọ̀ àwọn tẹ́ ń rí yìí màá wá explain ní bó ṣe jẹ́ láìpẹ́ yìí. Masha Allah. àmọ́ before then ẹ yòókù ànábì mọ́ o. Sallallahu alayhi wa sallam. agbo yìí ti dá sí méjì. àwa tá a wà lọ́wọ́ ọ̀tún bíbá ó yẹ yòókù ànábì kó pọ̀ dáadáa. Sallallahu alayhi wa sallam. ẹ pariwo ànábì ẹ náwó sókè dáadáa. Sallallahu alayhi wa sallam. àwọn àgbàlagbà àwọn èèyàn yẹmọ àwọn ni wọ́n mọ̀nyán ní jòkó báyìí. lágbà bíbá yìí ó yẹ iná ẹ náwó sókè kí ẹ yòókù ànábì. Sallallahu alayhi wa sallam. ha mi ò gbóhùn yín dáadáa. bó ṣe bẹ́ẹ̀ máa wí dáadáa ni. Sallallahu alayhi wa sallam. Asufi TV. nísìnyí a ti declare Mauludi open Masha Allah. 2022. Alhamdulillah. Anisha Allah Rahman in tó fa ìdùnnú àti ayọ̀ gbogbo àwọn tẹ́rí tó jáde yẹn. When it is time, I will come for that. Masha Allah. Màá gbé máìkì fún ìmáàmù wa Àríṣekọ́lá Akramakumullah. láti máa darí ètò náà lọ.
kí Imamu Al-Gamawi wá katania fún wa abalẹ̀ ti katania tán ó wà á ti ké Kùránì ó ṣeun Masha Allah. gbogbo àwọn àgbàlagbà tẹ́ ń bẹ lórí ìjókòó ẹ bá mi kí wọn ní kíkí tó pọ̀ bẹ̀rẹ̀ látòrí bàbá tó bí mi ìjókòó wọn àti kalẹ̀ wọn lórí ìjókòó Masha Allah. tó yá sí pé 2 in 1 ni wọ́n Wallahi wallahi. àwọn náà ni bàbá àwọn náà làfà Wallahi wallahi. Maulana Sheikh Abdul Qadir Ibrahim Bukhari Adama Allah hayatahu. hafizahullah as-samawi. Masha 2 in 1 2 in 1. mò ń bọ̀ wá Méjìlá kí wọ́n kan. padà bàbá wa Al-Gamawi ti ń bẹ lórí ìjókòó أدام الله حياته Adama Allah hayatahu. bàbá wa Al-Fulani ń bẹ ń bẹ Al-Ishari al-Ishari al-Ilori bàbá wa àrífowómọ̀ ń bẹ níbẹ̀ Arifai. Arifai Arifai. àánú Ọlọ́run àti ìfọkànbalẹ̀ rẹ̀ Ọlọ́run jọba yìí. Amin ya Allah. bàbá wa gbà Sheikh Sirajuddin Ojulari أدام الله حياته Adama Allah hayata Sheikh. bàbá wa gbà Al-Istijaba Adama Allah hayatahu. Al-Mustajab Masha Allah. Sheikh Abdulrahman Adama Allah hayatahu. Sajab. Masha Akewusola Akewusola. ìfẹ́ ni oyè mi Wallahi. bàbá wa gbà Oh. Maulana Allahu akbar. Ọ̀rọ̀. Abdul Fatai Masha Allah. Labbaika Labbaika. Labbaika. Ọ̀rọ̀. àwọn tó jókòó yìí Ọ̀rọ̀ làwọn eléyìí. àmìrè kí wọ́n padà sọ́dọ̀ àfáwà àgbà Sheikh Ibrahim Ẹ̀bùolúwapọ̀ Al-Hariri Adama Allah hayatahu. akíkalẹ̀ yìí Masha Allah. ẹ wá bá wa sọdún ni ìjókòó yín aṣọ yín lúùkù yín àti fìlà yín ń sọ fún wọn pé irú tá à ń ṣe ní àyín lẹ wá bá wa ṣe gbogbo ibi ìdùnnú wa ń bẹ lára tiyín náà tẹ́ ẹ ti gbà á lára nẹ́bì ẹ ní wo bẹ̀kẹ́ ẹ bá kú mọ́lẹ́lẹ́ Amina ya Allah. àbáwa Abdulwahid Ayakum over Allah. to you ká máa ṣe gbogbo ẹ̀ ní ká máa ń kówó asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Wa Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. anabi wọ́n wà ń bí yìí ṣàlàyé lórí ẹ̀kọ́ bá ti Masha yá. Allah. Gbogbo ẹ̀yin jama ẹni sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yin bọ́ anabi dáadáa kí ni mi dùn. Sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ ajé pé mẹ́ta káwé fọwọ́ sí anabi báyìí pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Bàbá wa sama'atu Sheikh Al-Fadil Al-Muhtaram Sheikh Ahmad Ibrahim Bukhari. Adama Allahu hayatahu. Shehu Adama Allah hayatakum wa dawlatakum. Amin. دامت كرامتكم Amin. ودام عزكم. Amin. Bàbá ti lead builder fún wa wọ́n dẹ̀ ti declare milad pé ó ti wà officially open báyìí alhamdulillah èyí tẹ́ lead lọ́dún yìí ọlọ́run má ṣe ní èyí tẹ́ ṣe mọ́ láyé Amina ya ẹ bá mi Allah. ṣe àmì fún bàbá mi lápapọ̀ Amina ya Allah. nísìnyí báyìí a ní gba ara wa lásìkò torí pé a ní ọjọ́ rárá àrọ́jọ́ musolókù máa ṣí ìjókòó yìí ẹ jẹ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wà lórí ìdúró ẹ lọ jókòó torí ọlọ́run ẹ jẹ́ ká wá bí jókòó sí ẹ máa rí i pé kíní yẹn ó ní ètò dáadáa ètò wà ń bẹ̀ ẹ wá jẹ́ kí bá ti ṣe yìí ni ẹ wá dúró kámẹ́rà tí wọ́n sẹ́ẹ̀tì sí wa gbogbo ẹ̀ ni wọ́n ń gbé ẹ̀ tún rí kan tí ń fly tí ń lọ tí ń bọ̀ báyìí ẹ jẹ́ àjòkó àní jòkó bànújẹ́ bàbá wa gbà ahlan wa sahlan Sheikh Abdulwasi Kilomadema afidakumullah bàbá wa Sheikh Dr. náà bẹ́ẹ̀ yà yín Sheikh Abdulfatah Babatunde afa wa White Cizé àti gbogbo jama láti ìdí ìrókò ni wọ́n ti wá ọlọ́run kó bá a ṣọ́ wọn. Àmín. afa sufi ẹ bá ń wáṣí àkàn fún afa wa Sheikh Abdulfatah níbí báyìí. à ń kí àwọn àgbàlagbà ní ìkàlẹ̀ ṣé ẹ mọ̀ pé wọ́n ní ọjọ́ kú erin oríṣiríṣi ọbẹ̀ là á máa rí. bẹ́ẹ̀ni èyí tí bàbá mi Al-Mukhtar wílẹ̀ kan White Cizé ahlan wa sahlan kò ní bàjẹ́ àwọn àti yín ni lọ́dún tó lọ àtúnjọ sẹ́mi masha Allah.